A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ Department of Force Intelligence Intelligence Response Team DFI IRT ikọ̀ ọlọ́pàá agbègbè ilé ìjọba ẹ̀ka Anti-Violent Crimes àti Anti-Kidnapping Section ti mú olórí àwọn adàlúrú Magamu tí wọ́n tún ń pè ní Godara pẹ̀lú àwọn méjì mìíràn balẹ̀ lẹ́yìn ìfijúrinjú tí ó wáyé láàrin ikọ̀ ọlọ́pàá àti ẹgbẹ́ adàlúrú. Agbẹnusọ ọlọ́pàá fún iléeṣẹ́ ọlọ́pàá ACP Múyìwá Adéjọbí ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde òní ọjọ́ 26 oṣù Kínní nígbà tí ó ń ṣe àfihàn àwọn 17 afurasí tí wọ́n lọ́wọ́ nínú oríṣiríṣi ìwà ọ̀daràn bíi ajínigbé, ìfipábánilò, ìdigunjalè, ìpànìyàn, lẹ̀dí-àmọ̀pọ̀, ìfipágbowó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Adéjọbí ní lówùúrọ̀ kùtù òní láàrin aago 2:20 lóru ni ìkọlù yìí wáyé sáàrin àwọn agbébọn níbi tí Magamu, olórí àwọn adàlúrú àti àwọn méjì mìíràn ti di olóògbé. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn tí wọ́n ṣekú pa yìí ni àwọn tí wọ́n ti ń da agbègbè Buhari ìlú Àbújá láàmú pẹ̀lú ìpínlẹ̀ Kaduna àti Nasarawa. Ó ní èyí jẹ́ lára ìgbésẹ̀ àti fọ̀lúmọ́ lẹ́yìn ìfilọ́lẹ̀ Special Intervention Squad tí ọ̀gá ọlọ́pàá yányán Káyọ̀dé Ẹgbẹ́tókun ṣe àgbékalẹ̀ rẹ̀ láti máa dọdẹ àwọn adàlúrú káàkiri inú igbó àti ẹnu ibodè láàrin Àbújá, Kaduna àti Nasarawa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ilé-ẹjọ́ tó ń gbọ́ awuyewuye lórí ẹ̀sùn ìbálòpọ̀ àti ìwà ìpáǹle Sexual Offences and Domestic Violence Court tó fìkàlẹ̀ sí ìlú Ìkẹjà, ìpínlẹ̀ Èkó, ti rán Fèyí Daniel tí í ṣe olùdásílẹ̀ ìjọ Irene Christian Ministry lọ ẹ̀wọ̀n gbére látàrí wípé ó fi tipátipá ní ìbálòpọ̀ pẹ̀lú lára àwọn ọmọ ìjọ rẹ̀. Adájọ́ Rahman Oshodi ni ó gbé ìdájọ́ kalẹ̀ lónìí bí ó ti kéde wípé olùṣọ́-àgùntàn jẹ̀bi ẹ̀sùn ìbálòpọ̀. Ìjọba ìpínlẹ̀ Èkó ni ó fi ẹ̀sùn kan Daniel wípé ó ṣe ẹ̀ṣẹ̀ ìbálòpọ̀ sí 3 nínú àwọn ọmọ ìjọ rẹ̀ ní ilé rẹ̀ tí ó wà ní Lẹ́kì àti ní ọgbà ilé ìjọsìn rẹ̀ tí ó wà ní Ìkẹjà. Ẹlẹ́rìí àkọ́kọ́ ṣe àlàyé bí Daniel ṣe fi tipátipá bá a ní àjọṣepọ̀ nígbà tí ó lọ gba àdúrà ní ilé rẹ̀ tí ó wà ní Lẹ́kì. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìròyìn náà ṣe jábọ̀, ẹlẹ́rìí tí agbẹjọ́rò ìjọba Babájídé Bóyèdarí ṣàlàyé bí afẹ̀sùnkàn ṣe ní àjọṣepọ̀ ní ọjọ́ mìíràn tí ó sì lóyún fún un ṣùgbọ́n tí oyún ọ̀hún bàjẹ́ lójúnà Ìlọrin sí Ìbàdàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Kaduna ti rán ọmọbìnrin oníwà jìbìtì orí ẹ̀rọ ayélujára àti àwọn 3 mìíràn lọ sẹ́wọ̀n gẹ́gẹ́ bí ó ṣe tọ́ sí wọn. Àwọn wọ̀nyí ni Joy Righteous, Bilbat Sabo, Godwin Dikko àti Ransom Joash Destiny. Ní ikọ̀ àjọ tó ń bójútó ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ẹ̀ka ti ìpínlẹ̀ Kaduna fi ojú wọn bá ilé-ẹjọ́ lórí ẹ̀sùn tí ó dá lórí jìbìtì orí ẹ̀rọ Internet fraud. Nínú àtẹ̀jáde òní ni àjọ EFCC ti sọ wípé bí Sabo àti Righteous ṣe káwọ́ pọ̀nyìn rojọ́ níwájú adájọ́ Isiaka ni Dikko àti Destiny rojọ́ níwájú adájọ́ Bello. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ti ṣàlàyé, Sabo ni ó pe ara rẹ̀ ní orúkọ tí wọn kò sọ ọ́ láti lu ará ilẹ̀ Amẹ́ríkà ní jìbìtì lórí ẹ̀rọ ìbánidọ́rẹ̀ẹ́ Facebook. Ìgbésẹ̀ yìí lòdì sófin pẹ̀lú ìjìyà nínú, ṣùgbọ́n ó bẹ̀bẹ̀ wípé òun kò jẹ̀bi kí adájọ́ Isiaka tó rán ní ẹ̀wọ̀n ọdún 2 tàbí kí ó san owó ìtanràn n150,000. Bákan náà ni ó pàdánù àwọn irinṣẹ́ tí ó ń lò bíi iPhone 2 sí ọwọ́ ìjọba àpapọ̀. Righteous náà bẹ̀bẹ̀ wípé òun kò jẹ̀bi ṣùgbọ́n adájọ́ Isiaka rán ní ẹ̀wọ̀n ọdún 2 tàbí kí ó san owó ìtanràn n150,000. Lẹ́yìn náà ni ó pàdánù irinṣẹ́ rẹ̀ tí í ṣe Infinix S5 Pro sí ọwọ́ ìjọba àpapọ̀. Dikko ní tirẹ̀ ń jẹ́
Chomechai ará orílẹ̀-èdè Thailand láti fi polówó aṣọ títà lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ nígbà tí Destiny ń jẹ́ orúkọ ará ilẹ̀ Amẹ́ríkà William Justice lórí Facebook àti Instagram, tí ó sì ti pàṣẹ èyí lu ìyáàfin Vale Harvey ará ilẹ̀ Amẹ́ríkà ní jìbìtì $250 pẹ̀lú ìfẹ́ ẹ̀tàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Ọkọ̀ òfurufú aládàáni private jet kan ni a gbọ́ wípé ó sáré kọjá ààlà ní pápákọ̀ òfurufú Samuel Ládòkè Akíntọ́lá ìlú Ọ̀yọ́, ìpínlẹ̀ Ọ̀yọ́ lónìí. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe jábọ̀, ọkọ̀ tí ó gbéra kúrò ní Àbújá balẹ̀ láàrin aago 11 òwúrọ̀ pẹ̀lú èrò ọkọ̀ 10 nínú rẹ̀, ṣùgbọ́n tí ó sáré kọjá ààlà wọ inú igbó tí ó wà nítòsí. Òṣìṣẹ́ panápaná àti àwọn alámòójútó pápákọ̀ FAAN gbogbo wọn ni wọ́n súré dé ibi ìṣẹ̀lẹ̀, ṣùgbọ́n kò sí ìṣòfò ẹ̀mí. Agbẹnusọ fún àjọ Nigerian Civil Aviation Authority (NCAA) Carol Adékòtúnjọ sọ fún akọ̀ròyìn wípé ọkọ̀ tí ó ń bọ̀ láti Àbújá yìí balẹ̀ pẹ̀lú ayọ̀ àti àlàáfíà kí ó tó sáré kọjá ààlà runway. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Àwọn agbébọn ni a gbọ́ wípé wọ́n ti jí alága ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó Philip Ivoji gbé pẹ̀lú àwọn olóyè mìíràn láàrin ẹgbẹ́. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní agbègbè Ògèrè lójúnà Èkó sí Ìbàdàn lánàá. Philip ni a gbọ́ wípé ó ń padà bọ̀ láti ìpàdé ìgbìmọ̀ ẹgbẹ́ tí ó wáyé ní ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ yòókù tí wọ́n wà pẹ̀lú rẹ̀. Ẹnìkan tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ sọ fún akọ̀ròyìn wípé àwọn ajínigbé ti ń béèrè fún ẹgbẹ̀rún lọ́nà 200 mílíọ̀nù náírà (200 million naira) owó ìyọ̀ǹda àwọn adarí ẹgbẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilẹ̀ Nàìjíríà àgbà Super Eagles yóò kojú akẹgbẹ́ wọn láti orílẹ̀-èdè Cameroon Indomitable Lions ní alẹ́ ọ̀la ọjọ́ Àbámẹ́ta. Èyí ni ìpele kerindinlogbon nínú ìdíje AFCON Nations Cup tí ó ń lọ lọ́wọ́ ní ilẹ̀ Abidjan. Pẹ́pẹ́yẹ á pọnmọ nínú ìfagagbága yìí látàrí ìjà orí pápá tí ó ti wà láàrin ẹgbẹ́ agbábọ́ọ̀lù méjèèjì láti àtètèkọ́ṣe. Bí a kò bá gbàgbé, ìgbà 17 ni Super Eagles ti ní ìpàdé pẹ̀lú Indomitable Lions tí ó sì jẹ́ wípé ẹ̀ẹ̀mẹrin ọ̀tọ̀ọ̀tọ̀ ni Cameroon ti gbégbá orókè, ìyẹn ní ìdíje àṣekágbá tí ó wáyé ní ọdún 1984, 1998 àti 2000. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé Super Eagles náà ti gbo ewúro sójú Indomitable Lions ní ẹ̀ẹ̀mẹsàn-án ọ̀tọ̀ọ̀tọ̀. Nàìjíríà na Cameroon láti gba ife bronze ní AFCON 1992 pẹ̀lú góòlù 2-0. Ní ìlú Ìbàdàn ni Nàìjíríà ti na Cameroon ní ọdún 1990 pẹ̀lú àmì ayò 2-0 nínú ìgbáradì fún FIFA World Cup. Bákan náà ni Super Eagles tún na Indomitable Lions pẹ̀lú àmì ayò 3-2 nínú ìgbáradì fún FIFA World Cup ní Yaoundé ní ọdún 1972. Nàìjíríà tẹ̀síwájú láti nà wọ́n ní ọdún 2004 pẹ̀lú àmì ayò 4-0. Ní ọdún 2018, fún ìgbáradì FIFA World Cup, Super Eagles tún dá sẹ̀ríà fún Indomitable Lions ní ìlú Yó pẹ̀lú àmì ayò 4-0. Ká má fa ọ̀rọ̀ gùn, Nàìjíríà ti gba ipò ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó mọ̀ọ́gbá jùlọ ní ilẹ̀ Áfíríkà pẹ̀lú atamátàsé tí orúkọ rẹ̀ ń jẹ́ Victor Osimhen. Gbogbo ẹ̀, ìpàdé dorí pápá lọ́la. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Complete Sports tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.